ìròyìn náà la tún wà lónìí lórí ètò wa Agogo Ayo. Orúkọ tèmi ni Olúwaṣèyí Ògúnlẹ̀yẹ. Kókó inú ìròyìn náà rèé. Funke Akindele àtàwọn yòókù kópa nínú eré ìtàgé tuntun. Ìní ẹ̀dọ̀ rí ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ gbà. Kuku àti Susan Hart sọ̀rọ̀ nípa ìfẹ́ tó wà láàrin wọn. Ẹ wá nǹkan fìdílé ká jọ gbádùn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Lọ́lọ́ yìí ni àwọn gbajúgbajà òṣèré níléeṣẹ́ Nollywood bíi Funke Akindele, Carol King, Matilda Obaseki Mozia, Adelaoye, Diana Yekini, Osas Igodaro àti Weruche Opia kópa nínú eré orí ìtàgé tuntun kan tí wọ́n pè ní For Coloured Girls. Wọ́n ṣe eré ìtàgé náà tí Wọlé Ògúntókun darí rẹ̀ nílé ìtura Èkó Hotel nípínlẹ̀ Èkó lọ́jọ́ 15 oṣù kẹfà ọdún tí a wà yìí. Òṣèrébìnrin iléeṣẹ́ Nollywood ní Ẹ̀dọ̀ fi hàn lẹ́nu lọ́lọ́ yìí lórí ẹ̀rọ ayélujára Instagram rẹ̀ wípé òun ti rí ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ kan gbà láti kẹ́kọ̀ọ́ amòfin níléèwé gíga National Open University of Nigeria. Òṣèrébìnrin náà fi hàn wípé wọ́n ti fún òun ní ìwé ìgbaniwọlé sílé ẹ̀kọ́ gíga náà àti wípé ẹ̀kọ́ amòfin jẹ́ eléyìí tóun ti fẹ́ ṣe látọdún pípẹ́. Ìní Ẹ̀dọ̀ tó jẹ́ akẹ́kọ̀ọ́ gboyè nínú ìmọ̀ eré ìtàgé láti iléèwé gíga tìlú Calabar ìpínlẹ̀ Cross River náà bẹ̀rẹ̀ iṣẹ́ eré ìtàgé rẹ̀ ní nǹkan bíi ọdún 14 sẹ́yìn ó sì kópa nínú eré sinimá tó lé ní 50. Lọ́lọ́ yìí ni arẹwà obìnrin tó gbégbá orókè nínú ìdíje Most Beautiful Girl in Nigeria tọdún 1994 Susan Hart àti ọkọ rẹ̀ olórógun Kuku tó jẹ́ ìkan oníṣègùn òyìnbó àti ẹni tó ní ìpín nínú ilé ìwòsàn ńlá ní Èkó Hospital báwọn oníròyìn sọ̀rọ̀ nípa ìbáṣepọ̀ tó wà láàrin wọn tí dókítà náà sì sọ wípé fífẹ́ Susan jẹ́ ìpinnu tó dára jùlọ nígbésí ayé òun. Nínú ọ̀rọ̀ rẹ̀ baálé Ìjẹ̀bú náà ní ọ̀rẹ́ òun ni Susan jẹ́, ìdùnnú ọkàn òun sì ní pẹ̀lú. Ó fi hàn wípé Ọlọ́run ló mú àwọn méjèèjì pàdé àti wípé òun ò tiẹ̀ kí ń ronú aṣọ tóun yóò wọ̀ mọ́ nítorí pé Susan ló máa ń rán àwọn aṣọ òun bóun ṣe fẹ́ sí gan-an. Susan náà fi hàn wípé níṣe làwọn máa ń ṣe ọkọ àwọn bí ọba nílùú tóun ti wá àti wípé obìnrin ló máa ń mú kí ìgbéyàwó yọrí sí rere. Òun ló sì fà á tó fi ṣòro fún àwọn ènìyàn láti mọ iye ọdún táwọn ti fẹ́ra wọn. Arẹwà náà ní ó máa ń fi ìwà ìrẹ̀lẹ̀ bá ọkọ òun lò ní nítorí wípé ó mú inú òun dùn gidi gan àti pé bó tilẹ̀ jẹ́ pé ó ti pẹ́ díẹ̀ táwọn ti ṣe ìgbéyàwó níṣe ló dàbí àná lójú òun nítorí ìdùnnú tóun rí nínú rẹ̀. Ọmọ bíbí ìpínlẹ̀ Rivers náà sọ̀rọ̀ lórí ọdún gbọọrọ tó wà láàrin òun àtọkọ òun. Ó sì fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ọjọ́ orí kò dá nǹkan kan nínú ọ̀rọ̀ ìfẹ́ rárá àti wípé ọ̀rẹ́ tímọ́tímọ́ lòun àti ọkọ òun jẹ́. Èyí ni òpin ìròyìn fún tòní, ẹ tún gbọ́ kókó inú rẹ̀ lẹ́ẹ̀kan sí i. Funke Akindele àtàwọn yòókù kópa nínú eré ìtàgé tuntun. Ìní Ẹ̀dọ̀ rí ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ gbà. Kuku àti Susan Hart sọ̀rọ̀ nípa ìfẹ́ tó wà láàrin wọn. Àwọn ìdíbà lọ lórí abala ìròyìn lórí ètò wa Agogo Ayo fún tòní. Ètò sì ń tẹ̀síwájú.